kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ Ẹtì, ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni lábẹ́ ààbò rẹ̀. Àkọ́sórí tarí nínú ìwé orin Dáfídì orí 91 ẹsẹ̀ kínní, èyí tó kà báyìí wípé ẹni tí ó jókòó ní ibi kọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Nígbà tí ẹnìkan tàbí iléeṣẹ́ kan bá wà ní abẹ́ ààbò ìdójútì òfò, iléeṣẹ́ adójútì òfò gbọ́dọ̀ rí dájú pé irú ẹni bẹ́ẹ̀ tàbí iléeṣẹ́ rí owó gbà má bínú tó tó gbà fún èyíkéyìí òfò tí ìpèsè ti wà fún lábẹ́ ààbò ètò adójútì òfò. Ẹ̀wẹ̀, yàtọ̀ sí ààbò adójútì òfò, ààbò Ọlọ́run jẹ́ pípé nítorí yóò dènà ibi láti máa ṣẹlẹ̀. Gbogbo ènìyàn ló wà lábẹ́ ààbò Ọlọ́run gbogbogbò, yálà wọ́n jẹ́ àtúnbí tàbí bẹ́ẹ̀ kọ́. Nínú ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 50, Bíbélì sọ pé Ọlọ́run mú kí oòrùn ràn sórí ẹni rere àti ẹni búburú, àti kí òjò kó rọ̀ sórí olódodo àti aláìṣòdodo. Tí àwọn aláìgbàgbọ́ kò bá sí ní abẹ́ ààbò Ọlọ́run gbogbogbò, wọn kò tilẹ̀ ní lè mí rárá. Nígbà tí aláìgbàgbọ́ bá gba ìyanu, ó máa jẹ́ àmì, ó sì jẹ́ àmì pé Ọlọ́run fẹ́ràn wọn, ó sì fẹ́ jẹ́ bàbá wọn. Ẹ̀wẹ̀, àwọn ààbò pàtàkì kan wà tó jẹ́ fún àwọn ọmọ Ọlọ́run nìkan. Fún àpẹẹrẹ, Jésù sọ nínú ìwé Máàkù orí 7 ẹsẹ̀ 27 pé ìwòsàn jẹ́ oúnjẹ àwọn ọmọdé. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ààbò kúrò lọ́wọ́ ibi lè ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá wà nínú agbo Jésù nìkan. Ìwé Kólóṣè orí 1 ẹsẹ̀ 3 sọ pé Ọlọ́run ti gbà wá kúrò lọ́wọ́ alágbára òkùnkùn, ó sì ti mú wa sínú ìjọba ọmọ rẹ̀ ọ̀wọ́n. Tí ẹnikẹ́ni bá fẹ́ gbé ní abẹ́ àkànṣe ààbò Ọlọ́run alágbára, ó gbọ́dọ̀ jẹ́ ọmọ rẹ̀ tòótọ́. Gẹ́gẹ́ bí àwọn ilé-iṣẹ́ adójútòfò, onígbàgbọ́ gbọ́dọ̀ san owó ìbẹ̀rẹ̀ láti gbé abẹ́ ààbò Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá san owó fún ètò adójútòfò kan gbọ́dọ̀ máa san owó rẹ̀ yòókù déédéé láti ní àǹfààní kíkún sí gbogbo èrè ibẹ̀. Fún àpẹẹrẹ, tí ènìyàn bá san owó fún ètò adójútòfò dúkìá bí ọkọ̀, tí kò sì lọ láti máa san ní oṣooṣù, ṣùgbọ́n tí ó ń san ní ẹ̀ẹ̀kan lọ́dún kan, irú ẹni bẹ́ẹ̀ kò ní jẹ ìgbádùn àǹfààní ìlàkalẹ̀ náà tí ọkọ̀ náà bá bàjẹ́. Láti lè gbádùn àwọn àǹfààní ètò adójútòfò ní kíkún, akópa gbọ́dọ̀ ṣe ojúṣe tirẹ̀. Olùfẹ́, àǹfààní rẹ sí àkànṣe ààbò Ọlọ́run jẹ́ ìsúnmọ́ pẹ́kì rẹ ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀. Èyí túmọ̀ sí pé o gbọ́dọ̀ ka Bíbélì rẹ kí o sì gbàdúrà lójoojúmọ́ ní ìpéjọpọ̀ pẹ̀lú àwọn ará, kí o sì sin Ọlọ́run tọkàntọkàn. Ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì ti ṣubú sínú páńpẹ́ èṣù nítorí wọ́n sọ ìkíyèsára wọn ní ti ẹ̀mí nù lẹ́yìn tí wọ́n ti jìnnà sí Ọlọ́run fún ìgbà pípẹ́. Nínú ìbáṣepọ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Ọlọ́run ni ìwọ yóò fi wà ní abẹ́ àkànṣe ààbò rẹ̀. Ǹjẹ́ ò ń gbé níbi ìkọ̀kọ̀ rẹ̀ tàbí ò ń wọlé jáde ni? Tí o bá fẹ́ jẹ àǹfààní wíwà lábẹ́ ààbò Ọlọ́run ní kíkún,
o gbọ́dọ̀ wà ní iwájú rẹ̀ ní déédéé. Ka ìwé orin Dáfídì orí 191 ẹsẹ̀ 1 dé 16. Bíbélì ní ọdún kan, ìwé orin Dáfídì orí 100 dé 143. Ọ̀rọ̀ àyẹ̀wò. Ǹjẹ́ ò ń jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo? Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣí Orí Ìrìn yìí lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣí Orí Ìrìn sí 08065454551 kí ẹnìkan kó ké hallelujah.